Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. It's in production. Kálukú ló ń jẹran Mẹ́kà láti lọ. Kálukú ló ń jẹran Mẹ́kà láti lọ. Torí pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré o. Ṣé gbogbo ẹni tó ré Mẹ́kà ló wáyé? Bàǹtìsì ìṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé tọ́rọ̀pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé o kò ní ládàá ó ṣeré lọ lásán ni. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Láti lọ o. Torí pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré. Oore ńlá o. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? Ṣé gbogbo wa ló yẹ? Wọ́n ti ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé tọ́rọ̀pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé wọn ò ní ládàá ó ṣeré lọ lásán ni. Àjàní súra kálukú ń jẹran Mẹ́kà láti lọ. Torí pòrè tó bẹ́ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó ré Mẹ́kà ló wáyé? Bá ti ń ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé tọ́rọ̀pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé kò ní ládàá ó ṣeré lọ lásán ni. Kálukú jẹran Mẹ́kà láti lọ. Wọ́n jẹran Mẹ́kà Torí láti pòrè tó mẹ́ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà ló wáyé? ló wáyé. Wọ́n ti ṣiṣẹ́ nílùú Mẹ́kà láṣẹ pé Láṣẹ pé tọ́rọ̀pọ̀ ló lọ sílùú Mẹ́kà tó jẹ́ pé tó jẹ́ pé wọn ò ní ládàá ó ṣeré lọ lásán ni. Àníkẹ́ kálukú ló jọ̀ràn Mẹ́kà láti lọ. Torí pòrè tó ń bẹ níbẹ̀ kò kéré. Ṣé gbogbo ẹni tó ré Jerry's in production. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́lẹ́dà mi o. Ìròyìn tá ń gbọ́ kò dàbí ká fojú rí. Sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi. Ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ́ pé rẹ̀ ò dákun pè mí ya Allah kí n fojú mi rí lè rẹ̀. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́lẹ́dà mi. Ó wù mí lọ lọ́hùn. Àwọn kan kò dàbí ká fojú Kò dàbí ká sábàkà ẹni fojú rí ẹlẹ́ni o. kò máa yẹ orí mi. Ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ́ pé rẹ̀ ò dákun pè mí ya Allah kí fojú mi rí lè rẹ̀. Mẹ́kà wù mí lọ ó máa wọlé dàbí. Ìròyìn tá ń gbọ́ kò dàbí ká fojú rí. Sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi. Ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ́ pé ẹ̀ o. Dákun pè mí Allah kí fojú mi rí lè rẹ̀. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́lẹ́dà mi. Ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí. Sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi. Ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ́ pé rẹ̀ ò dákun pè mí ya Allah kí fojú mi rí lẹ̀. Àjàní súra Mẹ́kà wù mí lọ ó máa wọlé dàbí. Mẹ́kà wù mí lọ ó máa wọlé dàbí. Ìròyìn tá ń gbọ́ kò dàbí ká fojú rí. Sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi. Ọlọ́run tó bá pè mí o Allah tó bá tún pè mí o mi ò máa ní kọ́ pé ẹ̀ dákun pè mí Allah kí n fojú mi rí lẹ̀. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́lẹ́dà mi. Ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí. Sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi. Ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ́ pé rẹ̀ ò dákun pè mí ya Allah kí fojú mi rí lẹ̀. Àníkẹ́ Mẹ́kà wù mí lọ ó máa wẹlé dà mí. Mẹ́kà wù mí lọ ó máa wẹlé dà mí. Ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí. Sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi. Ọlọ́run tó bá pè mí o mi ò máa ní kọ́ pé ẹ ò dákun pè mí ya Allah. Dákun pè mí ya Allah kí fojú mi rí ilé ẹ̀. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́lẹ́dà mi. Ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí. Sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi. Ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ́ pé rẹ̀ ò dákun pè mí ya Allah kí fojú mi rí lẹ̀ rẹ̀. Orí ẹ̀mí Mẹ́kà
ìṣọ̀lá ẹgbẹ́ mi ń lọ ènìyàn tó bí ń débẹ̀ o dákun má ṣe léwọ̀ mi ọba ọlọ́run mi o má jẹ́ fara sínú kú mo fẹ́ kẹ́sì mi ò pé táàlìkà máa ní mi ò ní gánígò rárá mi ò lówó ọ̀kadà ká tó ní bàálù ṣùgbọ́n ṣá oyè wọn ọlọ́run bí ṣe dá láyé láyé alájí bíntì oyè wọn ọlọ́run bí ṣe dá láyé láyé sábàkẹ́ ní ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò máa ní kọ̀pẹ́ ẹ̀ ò dákun pè mí ara kí n fojú mi rí lè rẹ̀. mẹ́ka wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn kan kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ̀pẹ́ ẹ̀ ò dákun pè mí ara kí n fojú mi rí lè rẹ̀. mo lówó oore mẹ́ka ẹni ọlọ́run bá pè ní ara ẹni tí orí jẹ́ tọ́lọ́run pè lọ́bẹ̀ ọ̀pọ̀ lówó ni lọ́lọ́dọọdún tó ń wò débẹ̀ ọ̀rọ̀ àìkákúnkọ́ tàbá fojú di rárá a ò pé wọ́n kọ́ wa ní ọlọ́run máa tóbi gan yàrá bí dákan wá pè mí o mo retí pípé rẹ̀ o kẹ́sì mi ò lè pé kíjà lọ́jọ́ láyé mi. mẹ́ka wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn kan kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ̀pẹ́ rẹ̀ dákun pè mí yálà kí n fojú mi rí lè rẹ̀. àkíyèsí pàtàkì tó yẹ ká sì mójútó àmọ́ kí á dé ní ìṣúra kọrin o. àkíyèsí pàtàkì tó yẹ ká sì mójútó akédarí mẹ́ka káwùwà tí ó gbọ́kàn tán má fẹ́yìn mẹ́ka rẹ̀ má ṣe bí àníyàn sí ohun ìtìjú ní kábàlà jèmí àṣẹwó alájà òkun yín kù kẹ́ máa lọ kílọ̀ọ̀kì ìpèsè tánilẹ̀ lọ jẹ́ kí ṣe tí Ibrahim ọ̀bẹ darí mẹ́ka kẹ́ lọ́mọ pẹ́ tí dọ́mọ àtúgbé. mẹ́ka wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn kan kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ̀pẹ́ rẹ̀ ò dákun pè mí yálà kí n fojú mi rí lè rẹ̀. ṣebí òpó márùn-ún la ní nínú ìsìlámù tó dájú kò lè kan kò dín kan ìjẹ́rìí sálà kọ̀kọ̀ pé ọlọ́run ò pé méjì ẹyọ kan ṣàlọ́ ọba ńlá ká sì jẹ́rìí wípé Muhammad ṣàlọ́ òjíṣẹ́ wà ìkọ́mù sọ láti a sì máa gbẹ̀rù dúró táyọ̀ sàká ló kẹta ìyẹn la fi fọwọ́ mọ́ àsọmú Ramadan àwẹ̀ lóṣì kẹrin ájì ilé ọlọ́run lẹ́lẹ́karùn-ún kò wá má ní ìsàtọ̀ àìlẹ́yìn ìṣẹ̀bìlà ṣùgbọ́n ní balagbára nìyẹn wà fún láti ọlọ́run fagbára ràn mí o ọlọ́run fagbára ràn mí kí n dálájà láyé mi. mẹ́ka wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn kan kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ̀pẹ́ rẹ̀ ò dákun pè mí yálà kí n fojú mi rí lè rẹ̀. mo ti jẹ̀rán àti lọ látìgbà tí mo ti gbọ́njú máṣàdá mo jẹ̀rán àti lọ látìgbà tí mo ti gbọ́njú tí kì bá ṣe wípé òun lẹ́ni tó bá lágbára tó lówó àti lọ ló ṣe ní dandan fún ṣé òun bá ti yáwó kí n lọ mọ́ka torí pé ó ní kò ní ládàá fẹ́ni tó yáwó àti lọ ọ̀nà ìrọ̀rùn ni kò fi bá mi ṣe dákun pè mí yálà mi ò ní kọ̀hún rẹ̀ o dákun pè mí yálà kí fojú mi rí rẹ̀ o. mẹ́ka wù mí lọ Ó wù mí lọ, ó wẹ́ lẹ́dà mi ó wẹ́ lẹ́dà mi. ìròyìn táwọn kan kò dàbí ká fojú Ó rí dàbí ká sábàkà fojú ẹni rí ẹlẹ́ni kò máa yẹ orí mi. ọlọ́run tó bá pè mí o mi ò ní kọ̀pẹ́ rẹ̀ ò dákun pè mí yálà kí n fojú mi rí lè rẹ̀. ọlá tí ń bẹ fún mẹ́ka ọ̀pọ̀ kọjá kíkà tán ọlá tí ń bẹ fún mẹ́ka ọ̀pọ̀ kọjá kíkà tán lọ́pọ̀ fi sojú kòkòrò àti débẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn ànábì Muhammadu ẹ̀yìn òǹgbọ́n oníṣẹ́ ńlá ẹnìkan lọ́ba lọ́jọ́ kan ẹnìkan lọ́ba lọ́jọ́ kan onírẹ̀ Muhammadu kí lóhun tó fi lọ́lá jù ní nísìlámù wá wí Muhammad ní ìmọ̀nù ní níláyìlá kọ̀ọ̀kọ̀ ìnígbàgbọ́ sọlọ́hun àṣẹ̀dáyé pẹ̀lú ọ̀hún ajihad bísẹ̀bí lọ́láwọ̀ ajímọ̀bù kájagun sọ́nà ọlọ́hun ká sì lọ́ọ́ ṣe àjì tó mọ́ Àyíṣà béèrè lọ́wọ́ Muhammad òjíṣẹ́ ńlá pé oníṣẹ́ pẹ̀lú obìnrin ló tọ́ka sí jọ jagun Muhammadu fún lésì ó ní rárá kò rí bẹ́ẹ̀ o ìjagun ṣẹ̀sìn obìnrin ní kí wọ́n lọ Mẹ́kà ó kàn ṣe
ṣe hajj ìjagun sẹ́sìn obìnrin ní kí wọ́n ṣe hajj ọlá tí ń bẹ fún ìlú Mẹ́kà ọlá tí ń bẹ fún ìlú Mẹ́kà ó tó kí n fi sakọ. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí mi ò ní kọ́ pé rẹ̀ ó dákú pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. obìnrin tó pọ̀nù ẹ̀gbin lọ sí Mẹ́kà kó lọ mọ́ pípọ̀ òun ṣeré lọ ní kò má lè jàtẹ̀wọ̀ gbọ̀n alẹ́ alálò báyìí nù wàlẹ̀ àrọ̀mù báyìí nù kò sẹ́ni tí òun mọ tó tọ́ àti sòdodo ló jájú ká lè rán ni lọ Mẹ́kà ọ̀nà tí ó tọ́ súnà ní tí n bá gbọ́ ẹ lọ nígbàgbọ́ ó wá dá lájà láyé ẹ ṣé yìí ló wá fi mú ẹ ṣeun tọ́lọ́ lòdì sí má jẹ́ lọ Mẹ́kà rámù kí n tó dá lájà láyé. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí mi ò ní kọ́ pé rẹ̀ dákú pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. mo dúpẹ́ mi sóra pé mo dàlájà láyé mo ṣiṣẹ́ mi láṣẹ pé pẹ̀lú àlàáfíà ara mo sàṣà fámárùwà mo kiri kálé olúwa ọlọ́run fàyè rẹ̀ gbà mí ó kí n tún lè bá wọn lọ sí torí pé kì í pọ̀ jù bùkátà mi ò ì bí yàtọ̀ sábàkà yẹn lẹ́yìn kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí yan ìláyé tó bá tún pè mí yan mi ò máa ní kọ́ pé dákun pè mí yan ńlá kí n fojú mi rí lẹ̀. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí mi ò ní kọ́ pé rẹ̀ dákú pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. Mátínú àpèrú iṣẹ́ tí wọ́n ṣe òkèèrè ọ̀pọ̀ làdáni ló ti lọ síbi àjọyọ̀ rẹ̀ pẹ̀tẹ̀ orúkọ rẹ̀ ò yí padà kódà lájì lágbájá bàbá mú owó wa rán làdáni òre ni ipò làdáni òkèèrè kódà lọ́dọ̀ lọ́hùn gan gbogbo àwọn tí yà á kà yìí ó lóore ju kámẹ́nì kan tí ó mọ tó fẹ́ lọ ṣe tí ó mọ tó fẹ́ lọ ṣe ò tó kàn mọ́ ló lọ lásán. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí mi ò ní kọ́ pé rẹ̀ dákú pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. ọlọ́run ṣe mí lẹ́ni tó ń lọ mọ́kàlù mímọ́ ṣe mí lẹ́yìn ọkọ tí yóò máa rán ẹ lọ tàbí máa wọ ẹni tó rí àánú rẹ o yọmí kúrò lára àwọn oníkárí mi máka mi máa wọ tọrẹ Mẹ́kà wọná pé mi lọ́nà àánú ìrọ̀jú àánú rẹ. Mẹ́kà wù mí lọ ó máa wẹ́ lẹ́dà mi ìròyìn táwọn gbọ́ kò dàbí ká fojú rí sábàkà ẹni ẹlẹ́ni kò máa yẹ orí mi ọlọ́run tó bá pè mí mi ò ní kọ́ pé rẹ̀ dákú pè mí yálà kí fojú mi rí lè rẹ̀. Jabali toro ga Jabali toro ga pẹ̀lú Jabali nù wọlá gíga tí wọ́n ga ọlọ́run wá gbẹ̀mí ga. Jabali toro ga pẹ̀lú Jabali nù wọlá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé wa ga. Jabali toro ga pẹ̀lú Jabali nùrù wọ́lá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé mi ga. Jabali toro ga pẹ̀lú Jabali nù wọlá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé wa ga. Jabali toro ga pẹ̀lú Jabali nùrù wọ́lá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé mi ga. Jabali toro ga pẹ̀lú Jabali nù wọlá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé wa ga. Jabali tó ga ó ga ó ga Jabali tó ga pẹ̀lú Jabali nù ọlọ́run wọlá gíga tán ga wá gbé mi ga. Jabali toro ga pẹ̀lú Jabali nù wọlá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé wa ga. Jabali toro ga pẹ̀lú Jabali nùrù wọ́lá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé mi ga. Jabali toro ga pẹ̀lú Jabali nù wọlá gíga tí wọ́n ga ọlọ́run wá gbé wa ga. torí pé ènìyàn tó bá ga ọ láyé ṣàpọ́nlé ẹ o ènìyàn tó bá hàn láyé fẹ́ kánjọ wa o ènìyàn tó bá dà fún làwọn ayé fẹ́ gbọ́ ti yẹ o Jabali toro ga ọ Jabali toro ga
jàbálẹ̀ tọrọ gbà pẹ̀lú jàbálẹ̀ inú wọ́n láti